owó mélòó ló ní tó ń fàyà kàn bí ṣeré ilé mélòó ló kọ́ tó ń fàyà kàn bí ṣeré Àríkẹ́ Adé aya Àkànbí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí Àríkẹ́ Adé aya Àkànbí àṣeṣe tún ṣe bí o bá ṣe yí tán ó ṣe mí sí àṣeṣe tún ṣe. ọmọ náà bá kẹ́ mo gbére mi dé o èmi ńlá pàtẹ́ èdè mọ́kùtà o èmi ńlá ọmọ kékeré tí fẹnu kọrin fọba tí kọ fún joyè tí kọ fún gómìnà làbákẹ́ wọn bí mi méde ẹnu mẹ̀nìkẹ́ súnmi kéré mi o ọ̀gádà wá jẹnu alárẹ̀ bí sẹ́bàdì sẹ́ẹ̀kápẹ́ ìdí ara o ọmọ náà bá kẹ́ mọ̀ di gbàdàgbọ̀n ni mo fẹ́ rìn ní alákẹ́jọ́ bí o èrò ẹgbẹ́ ọmọ oró lọ́tà àgò nínú ilé o àgò lọ́dẹ̀ẹ̀dẹ̀ o Àríkẹ́ Adé ṣe ń bẹ nínú ilé ní àbúrò òde ọkọ rẹ̀ ló gbé mi wá bí. 50 ọdún ló pé o 50 ọdún ló pé 50 ọdún ló pé o 50 ọdún ló pé ọ̀pọ̀ èèyàn tọrọ Ọlọ́run wò fún wọn 50 ọdún ló pé. 50 ọdún ló pé o 50 ọdún ló pé ọ̀pọ̀ èèyàn tọrọ Ọlọ́run wò fún 50 ọdún ló pé. Àkànbí ló gbé mi délé yìí o wọ́n ní dákun máa bá mi kìyàwó mi ò nẹ́nẹ́ sọ̀dọ̀ lọ́wọ́. Àríkẹ́ Adé mi Cecilia Olúwatóyìn mo ké sí o ẹ̀rí nítorí Olúwatóyìn ni mo ṣe ń ké tẹ̀tẹ̀. owó màmá jáde sọ́lá màmá Máyọ̀wá òkú ọdún o màmá Olúwa nífẹ̀ẹ́ mi ìyá Gbémi sọ́lá màmá David ní sọ̀dọ̀ lọ́wọ́ ọdún èyí tó wá sí lẹ́yìn ò ní jáde mọ́ ẹ̀ lọ́lọ́ lọ́wọ́ bá ọkọ rẹ̀ má rírì rẹ̀ ló ṣe gbé mi wá bí. ó ní mo wọrí fún mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé mo yàgbérí òkun mo yàgbérí ọ̀sà èmi ò rẹ èèyàn tí ó ṣe bí rẹ ìyàwó mi Cecilia. ó ní bí mo bá tún ayé wá òyìnbó nífẹ̀ẹ́ mi èkúrọ́ ńlá lábàkú ẹwà èmi rẹ. Àríkẹ́ Adé o ẹ̀rí 50 like 20 ọkọ rẹ ní màndàlí mẹ́sùtì o my wonder woman ọ̀nà mi. Àríkẹ́ Adé mi ní sexy man látò olóríire ó ń pé ẹ̀bà mi pọ́n àyà mi lé ẹ̀bà mi pọ́n sùwìtì lé o ìyàwó mi ìfẹ́ mi ìdùnnú mi Olúwatóyìn ló sọjọ́ bí ẹ̀bà mi pọ́n àyà mi lé ẹ̀bà mi pọ́n àyà mi lé ìyàwó mi rèé o ẹ̀bà mi pọ́n sùwìtì lé o ìyá àwọn ọmọ mi ìyàwó mi aya Ìbàdàn ìfẹ́ mi ìdùnnú mi 50 like 20. Olúwatóyìn ló sọjọ́ bí ẹ̀bà mi pọ́n àyà mi lé. ọkọ rẹ ní ìyàpá lọ bàbá rẹ lọ ọmọlédè Mẹ́tayọ̀ Akínsànyà Williams Abẹ́òkúta ní ìṣèlú àwọn bàbá òbí ọjọ́mọ bí mo bá ń lé alákẹ́jọ́ bí o. ọ̀rẹ́ akẹ́mọ̀ ìlú ọmọ màjòjò lọ́fà ìyá bàbá mi ṣe púpọ̀ lọ́rọ̀ tẹ̀ ọmọ lákèsì Cecilia ìyá bàbá mi ṣe púpọ̀ lọ́rọ̀ tì í ọmọ lákèsì ó pé yẹ́yẹ́ mo mọ̀ mi ò mọ̀ tí ká mọ́ rojú koro ìbá mo ṣe pé ẹkú wọn tàn yẹ ẹ̀yin jẹun agbẹ́kọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ lábẹ́ àṣọ kò sí èèyàn tí ó pa òun lè wí tì yẹ ó kúkú búrẹ́ ẹ̀wà lóbìnrin ọmọ lákẹ́jọ́ bí ọmọ kú ọdún ẹ gbàgé ibẹ̀ lọ́la ju ti bèrè ará akémọ̀jó ẹ gbàgé ibẹ̀ lọ́la ju ti ṣẹ̀wá sọmọ Ẹ̀gbá ló máa yé jẹ sọmọ Ẹ̀gbá ló máa yé jẹ o kí mo wí o. ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Ẹ̀gbá ló ní báyìí sí báwa ní tẹ́lẹ̀ ará akémọ̀jó ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀wá. ọmọ màjòjò lọ́fà. sọmọ Ẹ̀gbá ló máa yé jẹ sọmọ Ẹ̀gbá ló máa yé jẹ o. Ẹ̀gbá làkè o Ẹ̀gbá ló kùnrin
sílẹ̀kùn padà kùndé ni wọ́n Oriki ìbàbà tóbi ọlọ́mọ àṣẹ wọ́mú lóró òkè o ọmọ nàmúnàmú lóró òkun ọmọ rò ti pàgẹ́ ọmọ rò ti pọ̀ ọ̀pẹ́ wọ́n bá ṣe gíga àbúrò lóró méde ẹjọ́ máa ń palọ̀ ọmọ alákẹ́jọ́ bí èrò ẹ̀gbá ọmọ oró lọ́tà nílẹ̀ ńládẹ́jọ́ bí o ẹ̀gbẹ́ làkẹ́ o ẹ̀gbá lókùnrin ṣe mọ̀ wo yíra Àríkẹ́ àdémọ̀ gbọ́ wìrìwìrì lẹ́nu tẹ mẹ́ ọba márùn ní ìjà lóde ẹ̀gbá alákẹ́ gbogbo wọn ni wọ́n ń dádé olùbàrà ọba ní ọ̀sílẹ̀ ọba ní dákùrá ọba ní olówó dúdú ọba ní alákẹ́ ẹ̀gbá ọba ní gbogbo wọn jẹ lóde ẹ̀gbá tí gbogbo wọn sì mú dádé aya Àkànbí dẹ́kun máa fi ìwé lọ orin mi ẹ̀kọ́dúnmọ́ dádé owó bàbá rẹ̀ kọ́dúnmọ́ gòkè ọ̀rọ̀ àwọn kó kọ́mọ tiẹ̀ sábẹ́ ìwé bàbá rẹ̀ gbọ́n lọ́lọ́ kọ́mọ tiwọn sábẹ́ olúmọ ibẹ̀ lóòdù ti mọ alákẹ́jọ́ bí olú ẹ̀gbọ́n ọmọ oró lọ́tà mo bá ní mọ̀ọ́kì ọ̀làtò nídọ̀ọ́lá kẹ́sùn mi kì í rẹ̀ mi rárá ń bẹ nílẹ̀ bí yẹ̀pẹ̀ ó yẹ mo fẹ́ yapa lọ ọkọ rẹ lọ Àkànbí Ọlájídé Emmanuel àwọn lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé o ọmọ àjò rosùn agbásásó ogun tí ò lẹ́sà àgbọ́yàyà ọmọ yà Ìbàdàn ẹ̀mẹ̀sì ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́ torí tọ́pẹ́ nìbàdàn tí ọjà lè ojú lọ́rọ́ ẹ máa fún wọn lẹ́sìn pé bàbá ti yín ní mú bàbá tiwọn lẹ́rú lójú ogun lẹ́fí jágbọ́ agbásásó ogun tí ò lẹ́sà lẹ́fí jágbọ́ yàyà ọmọ yà ayé Ìbàdàn kì í ní sọ rẹ̀ Ìbàdàn kì í ní sọ rẹ̀ kí lẹ jẹ lánàá kí lẹ fi jókòó náà ibo níbi iṣẹ́ yín Ìbàdàn kì í ní sọ rẹ̀ lọ́lẹ̀ fẹ́ kún ṣeré o lọ́lẹ̀ fẹ́ kún ṣeré o afọ́mábí lọ́jẹ́ lọ́lẹ̀ fẹ́ kún ṣeré bí mo bá rẹ ní Ìbàdàn níbi Olúyọ̀lé ọmọ àjò rosùn ọlọ́gbọ́jọ ọmọ àsúnkẹ́ bí ẹni súnmọ́ àwọn lọ́mọ kẹ́mi òjò tó ya kẹ́gbẹ́ fọ́ya gbàgùn ẹ̀yìn mi òjò tó sà kẹ́gbẹ́ fọ́ṣà láwẹ̀ nígbà èmi wá ní kí àmúṣe yọmọ ní kí ẹ̀yìn gẹ́dẹ́ ẹ̀kún ní mẹ́fà ló gbélé èmi ní í ṣe tóbìnrin ò máa wo pàkà lódì mẹ́fà ní gbalẹ̀ kí ní í ṣe tóbìnrin ò máa wo ẹ̀wọ́sẹ̀ mẹ́fà mọ̀lúwọ́kú ẹ̀wọ́ aṣọ ìkókó bó ti lu kámi lára bí àjẹrẹ ẹ̀yìn kùlé òfin ní ìgbàlẹ̀ ó ti gbọ́rọ̀sẹ̀ ó ti gbalẹ̀sẹ̀ ẹ̀kún tó bá ti gbọ́rọ̀sẹ̀ àtọ̀rẹ̀ a máa jẹ́ kìkì lápọ̀npọ̀n èyí tó bá ti gbalẹ̀sẹ̀ a jẹ́ kìkì aṣọ ẹ̀sọ́ pin ará ògbójò wọ́n ẹ̀ fọkọ́kọ́ lẹ̀ nígbàlẹ̀ bẹ́ẹ̀yàn bá fọkọ́kọ́ lẹ̀ nígbàlẹ̀ ó sá bàbá rẹ̀ lọ́kọ́ wọn lẹ́mi ò ní fọkọ́ kan bàbá mi ẹ̀sà ló lò pé mo rẹ́yìn ọ̀run yá súnké sí ọ̀rí iwájú olókojò yìí gbé kúnni ọ̀tún olókojò yìí gbé kúnni mọ́wọ́ ke mọ́wọ́ ìsàlẹ̀ wọn ò rí bí wọ́n kẹ́gbẹ̀rún ẹkún sí olókojò ọmọ adágbẹ́yọ̀kẹ́ Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ti Bíkúnlé tó Kúmọ́lá olódò gbòkèrè lójú ogun ọwọ́ kẹfẹ́rẹ́ bí ìjà àgbàdo Kúmọ́lá tó kó bá bẹ́ẹ̀dù mi lọ àgbàdo Kúmọ́lá ó tó kókó sáré Ìbàdàn lọ́dẹ dákàlù kábẹ́rẹ́ ọ̀tẹ́ gbòǹgbò ọ̀nà sọmi sùrùsù Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀ máa ń láyé wọ̀ ọgbẹ́ bí mo bá ń kí Ìbàdàn wọn ní dẹ́gẹ́ o torí bẹ́ẹ̀ bá mi rí wọn ẹ lè máa wàdà wọn bẹ́ẹ̀ máa wàdà wọn ẹ lè máa yí ní ike bẹ́ẹ̀ máa yí ní ike ẹ lè máa yí ní padà Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjò rosùn aya òkè Ìbàdàn Àríkẹ́ wo lè mi dé mi o aya òkè Ìbàdàn o. Àkànbí wo lè mi dè mí sẹ́. Cecilia wo lè mi dè mí o. ọ̀rẹ́ Yétúndé ní sọdún lọ́wọ́. Àríkẹ́ at 50. owó màmá jáde sọ́lá màmá má yọ wá. màmá Olúwa nífẹ̀ẹ́ mi màmá Adémi sọ́lá o. owó màmá David ní sọdún. Àríkẹ́ adé ọsọdún èyí ọ̀ṣẹ̀ tẹ̀mí sí lọ́lọ́ lọ́wọ́ ọba. láṣẹ lẹ́nu ìmọ̀rì ọ̀ ní kájúkú ikú ní bẹ lóde àyà fún ọ àrùn ní bẹ lóde àyà fún ọ òfò ní bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bẹ lóde àyà fún ọ àrídùnnú lọ́jẹ́ òun ọ̀ ní dàrí ìbànújẹ́ òkè òkè lọ́mọ̀rẹ́ ọ̀sìn mọ̀gánì lọ́lọ́ ò
bàbá rẹ̀ lédè Mẹ́tayọ̀ Akínsànyà Williams ó jẹ́jẹ́ kí ó lédè màmá rẹ̀ Igbokwenu Igbokwenu Igbokwenu. Maka mara maka nga bụrụ Chineke mo nne ya aka mara ma ugbo ya aka mara ma maka mara maka nga bụrụ Chineke mo nne ya aka mara ma ugbo ya aka mara ma. Àríkẹ́ Adé aya Àkànbí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Àríkẹ́ Adé aya Àkànbí àṣeṣe tún ṣe bí o bá ṣe yí tán ó ṣe mí sí àṣeṣe tún ṣe.